ẹ̀yin senior lawyer mi ò rí lọ́ọ̀yà ẹyọ kan ṣoṣo tó tiẹ̀ dìde tó ja ìjà yìí láti ìgbà tí Gani Fáwẹ́hìnmí ti kú ló ti parí. Gbogbo àwọn tó kù tó pera wọn ní human rights activists nílẹ̀ Yorùbá ó lè ní gbogbo yín pátápátá. Ẹ lọ pa itú tó wù yín ó lè níyín. Ara yín lẹ̀ ń jà fún, àpò yín lẹ̀ ń jà fún. Kí lẹ̀ ń ṣe human rights fún? Wọ́n ń pa àwọn èèyàn nípakúpa, wọ́n ń dúnbọ̀ àwọn èèyàn nínú oko, wọ́n á ṣe oko. Nígbà tó ọmọ bá lọ ẹ tiẹ̀ gbọ́, ọmọ lọ yunifásitì, ó dé láti yunifásitì yẹn, owó irú, owó ata, owó oníyọ̀ ni o ló fi lọ yunifásitì, ó dé kò ríṣẹ́ ṣe. Ẹni kó má dúró de ìjọba, ẹni kó lọ ṣoko, ó tún kọjá sínú oko, ó dénú oko, ìwọ̀nba tó ṣe sínú oko, àwọn Fúlàní tún wọ bẹ̀, wọ́n tún kó màálù, wọ́n tún jẹ gbogbo oko yẹn délẹ̀. Ó sọ̀rọ̀ pé báwo lẹ ṣe máa jẹ́ kọ́ńkọ́ mi, wọ́n mú, wọ́n gbé sùn sílẹ̀, wọ́n gé orí ẹ̀, wọ́n dúnbú ẹ̀, wọ́n ṣá ní ṣàkúṣà. Ẹ̀dẹ̀ ń wòran. Ibo lẹ fẹ́ ká wọ̀? Ta ló fẹ́ jà fún wa? Ta ló fẹ́ gbà wá? Now to you, ẹ̀yin lọ́ọ̀yà tẹ́ ṣe ń bọ̀ tẹ́ dàbí ẹgbẹ́ mi tàbí tẹ́ ti tó mi, ẹ̀yin lèmi wá fẹ́ bá sọ̀rọ̀ sí because you are youth. According to United Nations, if you are still under 45 years, you are a youth. Ọ̀dọ́ ló sì jẹ́. Àwọn tí ò tó yín ló ń ṣe president ní France, kí ni èjì ẹ̀? So it is better, ẹ̀yin lọ́ọ̀yà tẹ́ ń bọ̀ ń sìn, you are a professional in your own aspect. Ẹ dìde, báírò àtòyìnbó tẹ́ mọ̀ ń sọ yẹn ẹ mú jáde, ẹ lò ó fún wa kẹ́ fi gbèjà wa mọ́ Yorùbá. Ẹ lò ó fún wa kẹ́ fi gbèjà wa. Ẹ wá ń wò wá níran, ẹ wá ṣe bẹ́ẹ̀ ni pé bóyá kò kàn yín kò kàn mí. Gbénga Adébóyè ti kọrin yẹn, ó ní kóńkó jàǹbélé tí à ń ṣe gbẹ̀yìn bẹ́bọ̀jẹ́ tá à ń ṣe ni ó jẹ́ ká wà lẹ́yìn. Ẹ wo ilẹ̀ Yorùbá, ẹ lọ ṣe research yín. We have been backward for 20 to 25 years backward nílẹ̀ Yorùbá rí. Kàkà ká máa lọ síwájú, ẹ̀yìn là ń padà sí. Iṣẹ́ tí bàbá Awólọ́wọ̀ ti ṣe, ibẹ̀ ló mọ láti gbà yẹn nothing. Kò sí nǹkan tó fọ. Ẹ sọ nǹkan tó fọ fún mi. Nǹkan tó join yẹn. Ẹ má sọ pé ìgbọ́ Yorùbá mi. Nǹkan kan tó tún wá join àwọn iṣẹ́ tí bàbá Awólọ́wọ̀ ṣe, ẹ sọ fún mi, mo fẹ́ mọ̀. Ẹ̀yin tẹ́ pera yín ní lọ́ọ̀yà, ẹ wá jókòó ẹ̀ ń wòran. Ẹ lè kóra yín jọ kẹ́ ṣe pàdé. Kẹ́ni ìmú òyìnbó kan wá kí wọ́n mú kejì wá kí wọ́n mú kẹta wá kẹjọ papọ̀ sínú lẹ́tà kan ṣoṣo. Kẹ́ endorse ẹ̀, kẹ́ ṣe gbogbo ẹ̀, kẹ́ send ẹ̀ lọ sí United Nations pé a fẹ́ dá dúró. Bá wọn ṣe pọ̀ mọ́ àgbéde wọn. Wọ́n ń pa wá. This land belongs to you. It belongs to me. It is our inheritance. Àwọn bàbá ńlá wa lónìí, ó lè lọ sí Ghana kó ló fẹ́ gbalẹ̀ wọn lọ́wọ́ wọn, àwọn lónìí wọ́n jogún ẹ̀ ni. Àwọn lọ́lọ́run dá síbẹ̀, àwa lọ́lọ́run dá síbí, ilẹ̀ wa ni. Kò yẹ ká wò wọ́n níran kan jogún ẹ̀ mọ́ lọ́wọ́ wa. Bí eré wọn bẹ̀ sí ní lé yín, ẹ lọ wo gbogbo ìlú pápátá. Do you know what funny nínú ọ̀rọ̀ yìí? Ó kò funny o. Tẹ́ bá àwọn ìlú wọ̀nyẹn tẹ́ bá débẹ̀, etí ibodè ìlú lẹ máa ti bá wọn. Fún àpẹẹrẹ sí l'Ondo State tèmi wà. Tẹ́ bá ń kúrò l'Ondo State, tẹ́ fún kúrò l'Ákúrẹ́, ẹ rí wọn níbi tán pò wọn síbẹ̀ tán ló ń jẹ́ ṣáṣá. Àrà tó wù wọ́n ni wọ́n ń dá níbẹ̀, wọ́n ń ta ilẹ̀ níbẹ̀. Tẹ́ bá tún lọ sí Ondo Road, tẹ́ tún fẹ́ kúrò l'Ákúrẹ́, tẹ́ tún fẹ́ wọ Ondo Road, ẹ tún rí the same thing. Igun ìlú, ẹ̀yìn odi ìlú ibẹ̀ náà tún dúró sí. Torí tọ́rọ̀ bá délẹ̀ ńkọ́, wọ́n kò bọ́n jáde, wọ́n bẹ̀ sí ní pa ìpakúpa sọ́mọ anybody lára. Wọ́n pa anybody. Ọkàn anybody abalẹ̀. Mo dẹ̀ ń sọ mo tún sọ, tọ́rọ̀ bá délẹ̀. Ẹ sá kàbàkàbàkàbà, ẹ gbàgbé pé ní private jet, ẹ gbàgbé pé ní mọ́tò. Ẹ gbàgbé pé ní green card tàbí ní visa síbì kan. Ó léwu, ẹ̀yin lọ́ọ̀yà ilẹ̀ Yorùbá. Ẹ lu ọpọlọ tọ́lọ́run fún yín. Kẹ́ ẹ rántí pé inú kòkò dúdú ni ẹ̀kọ́ funfun yín ti jáde. Mi ò rí anything tẹ́ ẹ̀ ń ṣe. Ẹ mọ̀ òfin lóòótọ́, ẹ̀yin lẹ lòfin. But at the same time, òfin tẹ́ ẹ mọ̀ yẹn fi jà fún wa gan-an. Òfin tẹ́ ẹ mọ̀ yẹn fi jà. In the constitution, it is right that Nigeria is indivisible. Mo kà á. Research mi náà ni mo ṣe débẹ̀. I'm not a lawyer. Mi ò dẹ̀ kàwé tó gbogbo wọn yẹn. Ẹ gbóyìnbó ẹnu mẹ́mọ̀ pé mi ò tiẹ̀ kàwé. Ṣùgbọ́n mo sì lọ ṣe research mi, mo wo constitution yẹn. Maybe section 1 or whatever.
mo kà that Nigeria is indivisible, is one country. It's a lie. ṣé USSR wọn ò ní constitution nígbà tán pín? ṣé Czechoslovakia wọn ò ní constitution nígbà tán pín? ṣé Ethiopia ìgbà tí Eritrea fẹ́ jáde ṣé wọn ò ní constitution nígbà tán pín? Àtàwọn country bẹ́ẹ̀ mélòó la fẹ́ sọ? Pakistan ìgbà tán fẹ́ get out of India ṣé wọn ò ní constitution? ṣé wọn ò ní? Tell me. Àwa dẹ̀ ń sọ̀rọ̀ ẹ sọ pé bóyá constitution kò ní dá fún constitution. Ṣé constitution tó wà Nàìjíríà ṣé òun náà ń lò fún wa ni? Tó bá ń lò fún wa kò yẹ kí ìyà jẹ ẹ́, kò yẹ kí ìyà jẹ mí, kò yẹ kí ìyà jẹ kankan nínú wa. Àwa dẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀yin dẹ̀ ń wòran, ẹni kò kàn yín, ẹ̀ ń ṣe kò kàn mí, ẹ̀ ń ṣe kò kàn mí. Ó mà ṣe o. Ṣé bí ìgbà tí wọ́n bá pa gbogbo wa tán ara everybody á balẹ̀. Ẹ ṣí ẹ̀ kẹjẹ kó máa lọ èrè tẹ́ ẹ lè ṣe fún wa nìyẹn.